wo kọ́ mọ́ lọ́wọ́. ọ̀rọ̀ kan ń gbé mi níkùn. ọ̀rọ̀ bíi ti bò. dáwò ó sì dé pé bàbá nìkan ni máa ń dára náà. kódà ó pọ́n ròdòròdò ni. ó pọ́n ròdòròdò. ẹ̀ka ẹ̀wò níbẹ̀. kódà ó kọjá bẹ́ẹ̀. wọ́n ti wá ní kí wọ́n fọṣẹ ìyàwó fún un. èmi náà dára. ìwọ ìrèbá ń bẹ́ ewé ọ̀gẹ̀dẹ̀ wa tọ́tọ́ láwẹ́ dáadáa. gbẹ́nu rẹ lọ́wọ́. bóyá wèrè o mọ̀ sí èrè o kí wèrè o má bàa fi lé yín ṣe bùgbé bẹ́ẹ̀ bá sì ní yàrá kó tó pọ́nú lé yín tẹ́lẹ̀ fún wèrè àfàìmọ̀ kí wèrè o má gbà lé lọ yín. fọṣẹ́nu rẹ lọ. ọ̀gá ìlà yóò dáa fún ọ ẹ̀ẹ́dọ̀ bẹ̀ ẹ̀wò ẹ bá ta ẹ̀yọ́ mẹ́rin ẹ̀ta ìkìlọ̀ wa ń bẹ ìwọ bàbá ọkọ̀ ti sí ọ̀tún àjò ọmọ wò bẹ́ẹ̀ fọ́ bá kọjá ọyàn dúró bẹ́ẹ̀ wò ọjà ìwọ bàbá yìí ọdẹ dúró bẹ́ẹ̀ wò ìwọ lè dúró lẹ́yìn ẹnu wo lè bẹ́ẹ̀ wò ẹnikẹ́ni inú yóò gbọ́dọ̀ wẹ̀ yín o bẹ́ẹ̀ bá ń gbóhùn àmúmọ́ra lẹ́mọ́ ṣe o farabalẹ̀ farabalẹ̀. ọkọ ìlàyé iná lálàáfíà àlàyé lára ọmọ ọmọ ìyá ìrọ ọgbádùn rẹ kọ ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ mọ̀ bọ̀ para rẹ mọ́ wọ́n sáná lẹ́ẹ̀kan ẹ̀ka ìlàyé sára yóò tutù pọ̀. bàbá ní purọ́ kódà ara mi. tútù ọ̀dà àbáwọn yóò tó kàn ìkan lára àwọn àrà tí bàbá wa mọ̀ ń dànù ẹsẹ̀ wá rí àkọ́ tún gbé mi nínú tí mo fẹ́ dá o. ẹ ṣáà wo ara bí bò mí. ta ló lè gbó bí ajá nù. lè gbó o ṣàlàyé rẹ̀ pé ẹ̀wò wò. ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ṣe wà. mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ìwé ọmọ yìí madam ṣàjẹ abẹ́lé tí ò lọ́gàá ọlọ́run lọ́kẹ́. Hey guys, my name is Abiola Adekunle aka Asake Onibread. My name still remain Babatunde Usman aka Okele. Bàmọ́ tún ti gbédé kí ni mo gbédé òun náà nǹkan tẹ́ mọ̀ ọ́ jẹ dẹni nǹkan tẹ́ mọ̀ ọ́ jẹ la gbédé kí ni mo gbédé yẹ. ẹ tún máa wò pé kí ni mo tún gbédé ẹ wo ìgbádùn tí òun náà ni wàhálà tiwa so a kàn fẹ́ introduce YouTube kan sí yín ni àṣírí ni o. ẹ fẹ́ mọ̀. ibẹ̀ lẹ ti máa ẹ bá fẹ́ wo anything comedy news o fẹ́ máa mọ nǹkan tó ń lọ ìwọ just subscribe sórí Foresight TV YouTube. Foresight TV ló ń pè é ẹ má gbé kúrò ẹ má yí kúrò ń bẹ̀ nítorí pé nǹkan tó ń ṣe ń bẹ̀ nǹkan tó máa kọ́ ni lọ́gbọ́n bó jẹ́ skit ni tó máa pa yín lẹ́rìí bó jẹ́ movie ni kò yé yín tó máa stand by síbẹ̀. subscribe to Foresight TV on YouTube, like, comment and bam 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 sẹ́wọ̀n pé aago kan máa ń dún. aago gbọ́nrán tó máa dún sí i nígbà tá a bá fi ọ̀pọ̀lọpọ̀ fíìmù síbẹ̀. You want to hear anything about latest news, comedy, sport, anything tó bá fẹ́ wò ń bẹ̀ o fẹ́ mọ àwọn tí wọ́n máa ìwọ das subscribe sí Foresight TV
you will enjoy it. Foresight TV on YouTube, Foresight on TikTok, Foresight on Instagram, on anything social media we did. You made media endorsement is a Foresight, and everything Foresight is a go. They go endorsement. My name is Steve. Love you all. Don't touch it. Foresight TV is the best for you to watch. Subscribe now. You know I love you. Olúwa wà pẹ̀lú ojú òde tí ẹ̀yin tèmi ẹ mọ̀ I love you. Ọ̀gbìn o! Aláwọ̀ gbòjò, ọ̀gbìn aláwọ̀dẹ ògbólúkẹ́, ọmọ ẹlẹ́gùn ṣẹ́kẹ́tẹ́wẹ́rẹ́, iwájú olóògbòjò, ìgbà ẹ̀gún, ẹ̀kúlé olóògbòjò ẹgbẹ̀fà, ilé mi ò gbàsọ, ọ̀dẹ mi ò gbọ̀jẹ, ibo lẹ́gbẹ́ kẹgbẹ̀rì dúró. Olúwayọ̀! 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 Ọ̀yà yan wòmí ọ̀nà rẹ ti là báyìí. Ẹ ṣeun bàbá. Àdéhùn tí ń bẹ láàrin èmi àti ẹ ló ti ṣíkà yìí kó máa lọ inú ilé rẹ. Bàbá àyà mi ń bẹ níyì. Lérúgba aya rẹ tó fi dókòó. Wòmí lọ pé lérúgba wá fún mi. Bàbá torí ọlá ni ẹ bá jẹ́ wọ́n pè mí. Wo ń tèmi ń ti lérúgba. Kò lè yé ọ, kò lè yé ọ. Ẹni tí mo ní kán pò wá jẹ́ ó débi kò lè yé ọ. Lérúgba. Torí ọlá aya mi. Lérúgba. Àdéhùn ni láàrin rẹ àti ọkọ rẹ pé bó bá ti san owó tó jẹ ń yọ̀ǹda rẹ. Ní báyìí ó ti kówó rẹ wá pérépéré. Wọ́n wá yọ̀ǹda rẹ̀ lálàáfíà kí wà àti ọkọ rẹ̀ kẹjọba lọ. Bẹ́ẹ̀ni èmi náà ni Ṣàngó ò ní pọ́jẹ̀ báyọ̀ ò sì ní poníṣàngó ibi Ṣàngó lọ́ba gbé poníṣàngó ẹni tí ọkọrin orò kọ́ mọ́ ṣàbíra. Bẹ́ẹ̀ni. Mo yọ̀ǹda fún wà àtọkọ rẹ̀ kẹ́ ẹ máa lọ lálàáfíà. Òjò lólòjò ẹyọ wa ogun ètí ìdè kò sì sẹ́ni tí ọjà gun. Ọ̀rá yìí. Torí ọlá ilé wa. Torí ọlá. Mo gbé owó wọgbó. Owó wọgbó ayáwó ọbẹ̀ torí ọlá. Mi torí ọlá kó o sì jẹ́ adélé orí ìjẹun bọ́gẹ́dẹ̀ rẹ̀ ní tó o sì mọ̀rọ̀ babó ń kòkó bọ́gẹ́dẹ̀ kò rè babó ń kòkó torí ọlá ṣé ó kan tó mú nínú rẹ̀ lọ́ní kí bàbá ní kòkó ọmọ ta ní ọ̀rọ̀ ajé kan kó sì mọ̀rọ̀ babó ń kòkó ń pa mí. Ẹ ṣe kọ́mọ. Dúró bá ó lè lè yín. Àpàrí ẹ. Láti ya tunutunu ìmọ̀ tí wá látẹ̀gbà lọ́hùn ẹ wá gbàgbọ́n tèmi ẹ fi ń jókòó ẹ mọ̀ pé mo fi ń ṣòwò rẹ̀ eléyìí. Ẹ má bẹ̀rù. N kò bí. Ó dà bẹ́ẹ̀ o.
ó dáa níbẹ̀ bọ̀rọ̀ yín dé ara ti ń fún mi sí ẹ mọ̀ pé mo fi dẹ́yìn nígbà mo gbé pàdé ọ̀gẹ̀dẹ̀ kan tí mo gbé sórí orógbó mo fi dẹ́yìn nì ẹ lè ẹjọ́ mo yọ̀ǹda fún ike ìjẹ gbogbo ẹ̀. ẹ ṣeun bàbá. ó dá bẹ́ẹ̀ lẹ́yìn náà ẹ wá gbọ́ ṣé rí ọ̀gẹ̀dẹ̀ yẹ jẹ yìí owó iṣẹ́ àná àti yẹsẹ̀ máa parí lẹ́nu yẹsẹ̀ máa parí lẹ́nu fún rẹ máa fi ṣòwò ọ̀gẹ̀dẹ̀. bàbá ó ti kan bárẹ̀ ilé ọba ń bárẹ̀ ilé ìjòyè kí tó dájọ́ èmi náà tó dájọ́ ní. èèyàn ìbá jẹ ìbá gbé nǹkan yan kò fi ràn kó jẹ kàn tí ń pè ẹ lè dáhùn ẹ lè sọ̀rọ̀ ó lè rán pé ó lè rẹyìn ó lè bí tìbò ẹ̀yin rẹ lọ́gẹ̀dẹ̀ yẹn ń jẹ ṣé mo pé kẹ́ ẹ jẹ mí lọ́gẹ̀dẹ̀ bí burúkú rẹ̀ pa yín. èmi náà bẹ́ẹ̀ fi padú kí n tó ra gbogbo omi oko kìíní nígbà mo gbé ẹyẹ kó ọ̀pọ̀lọ́ yín sọ fún yín ní mo gbàgbé orógbó lé ẹ lórí kí mo pé bá ń gbọ́ ọ̀gẹ̀dẹ̀ ó ti mọ̀ pé mo fi jẹ yín ẹ kò mọ sí gbogbo yẹn lọ ẹ máa parí iṣẹ́ yìí o bẹ́ẹ̀ bá dẹ̀ sùn sí mi ní nǹkan máa kó ilé ọba bàbá. ẹ wá gbọ́ tèmi mo ti ka ọ àgbọn yẹn ń wòye o mo kà o mo kọrógbó ìwà ń bẹ mo ka méjèèjì ẹ máa ṣiṣẹ́ mi délẹ̀ o éèdì gbàmbárẹ̀ ilé ọba kí tó ṣe ìdájọ́ mi mo ti ṣe yẹn. ẹgbẹ́rún mi bá mi lábúlé ẹgbẹ́rún mi bá mi lábúlé. torí ọ̀la kò sí ní ojú àdélé orè jẹun torí ọ̀la. ibi ń pa mí Èjìdé bí ní pa mí. débi o máa pè mí náà ni. ojú ẹlẹ́dàá rẹ̀ sì tó pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ní tòótọ́ dénú ṣùgbọ́n ìyà ò bá mi lára mu mọ́ ara mi ti kọ̀ ọ́ ṣùgbọ́n mo wá ń ṣèlérí fún ọ wípé nígbàkúgbà tó bá ti nílò ìrànlọ́wọ́ mi bí owó bí aṣọ wọn ò fún ọ àmì oúnjẹ. mọ́lẹ̀ padà dé. wọ́n ti kọ́lá tí ti padà. ó ti yá pé ọmọ àwọn orí kan tó sọ̀rọ̀ àlejò. ẹ kọ́ wọn ní kéjì méjì. ayáwèrè ni ọmọ ayáwèrè. ẹgbẹ́ wèrè tó ń gbó yẹn ju wọlé. Side shot take 2 action. ṣé bí aṣọ tí ìtorí ọlájẹ ń rèé torí ilẹ̀ tọrọ bọ́ gbèsè máyẹ̀ rèé dèrà yọ. ó máa ga ọ. sẹ́kẹ̀ mi máa lọ o. gbà wèrè
wèrè kọ́ ló sẹ́ẹ̀tì bí o àdìsá ni o sípù. ẹni pé ọ̀rọ̀ ara yín ò lè yé arín torí bí kan náà lẹ sùn lẹ kọrí sí tó ti ẹ̀yin méjì kò sí làkàyè fún kan lórí ibi tí ń wọ̀ wà á máa sùn sálẹ̀ ẹnìkan máa sùn lókè tú lórí wáàní aláìní lórí. Ìbẹ̀lẹ̀ yìí náà fẹ́lẹ́ tó aṣọ rẹ̀ ló ṣe ọlọ́run kí ló ṣe ọlọ́run sí. Nǹkan ta ní kẹ́yìn bá wà ṣé ìgbà wà wà. báwo ni mo sọ pé wèrè wo ló tẹ̀ síbí. Wọ́n wá sọ pé ẹni ẹlẹ́ni sí tó yẹ pé ó bẹ owó kíkà kí ní lọ́wọ́ ó wá sọ pé wèrè wo ló tẹ̀ síbí. kálórì ìwọ́n pé. ṣé orí ìtẹ́gùn pé ó ṣe máa sọ pé wèrè wo ló tẹ̀ síbí. wọ́n sọ pé ìfọlọ́sẹ̀ àná ló ń bọ̀ yìí. ó wá tó wèrè kọ́ ló sẹ́ẹ̀tì. ó wá tó wọ́n fọ̀ títà fún wọn ní kékeré. Ó ti tán. ó tó Àdìsá ló sẹ́ẹ̀tì o kò ń ṣe wèrè. sípù ṣé wèrè lélẹ̀ ó ní wèrè wo ló tẹ̀ síbí. mo bá kó gbogbo kí ló tún lọ bá gbé yìí lóko mi lẹ́yà. ìwọ ni wèrè. ṣebí ọ̀dẹ̀ yìí. ìwọ ni wèrè. òun ni wèrè. ọmọ náà lórí náà.